A kú dédé àsìkò yìí, a kú kó lè dáa, yóò rọrùn fún wa láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹlifẹli ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́rú, ọjọ́ 21 nínú oṣù karùn-ún ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dókè lọ́hùn, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹlifẹli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí ààrẹ tuntun orílẹ̀-èdè yìí ṣe gba agbára ní ọjọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí tó sì kéde wípé àti yọ sọ́bsìdì orí epo jẹ́ nǹkan belenja fóun ní báyìí o. Ẹ̀kúnrẹ́rẹ́ owó orí epo tá a mọ̀ sí subsidy ó ti di àfìsẹ́yìn tí igun aláré fi sọ o. Èyí tó jẹ́ pé láti alẹ́ ọjọ́ ajé náà ní ọ̀rọ̀ epo pẹtiróòlù ní orílẹ̀-èdè yìí ní iye tí wọ́n rà á ló ti yí padà gbé owó sókè sí o. Ní báyìí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Nigerian Labour Congress NLC, àwọn tí wọn lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun ni wọ́n ti fi àìdùnnú wọn hàn sí ìta pàápàá jù sí ààrẹ tuntun Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí bàbá òun ṣe kéde yíyọ ẹ̀kún owó orí epo tá a mọ̀ sí subsidy láì kàn sí àwọn lẹ́nu lọ́rọ̀, àwọn tó ní ṣe àti àwọn tí wọ́n mọ̀ tìfún tẹ̀dọ̀ nípa ọ̀rọ̀ epo bẹtiró kó tó di pé ààrẹ Bọ́lá Tinubu ó kéde yíyọ rẹ̀ gẹ́gẹ́ bí àkọ́ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè yìí. Ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà nínú àtẹ̀jáde kan èyí tó gbé jáde lánàá níbi tí wọ́n ti ń fi àìdùnnú wọn hàn sí ìgbésẹ̀ náà wípé ó jẹ́ ohun tó lòdì pátápátá o pẹ̀lú bí Bọ́lá Tinubu ṣe kéde yíyọ owó orí epo ọ̀hún láì ṣe àwọn ohun tó tọ́ àti ohun tó yẹ. Olódàbí ẹni wípé igi tó wó léra wọn o, wọ́n ní ààrẹ ò gbé látòkè àti ìsàlẹ̀ ló ti fẹ́ fàyọ, eléyìí tí ó sì dá wàhálà ní ọ̀pọ̀ yanturu sílẹ̀. Ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè yìí, eyín comrade Joe Ajaero, eléyìí tó gbé jáde nínú àtẹ̀jáde kan lánàá lórúkọ àwọn ẹgbẹ́ ọ̀hún sọ wípé ní gẹ́rẹ́ tí ààrẹ Tinubu tó kéde rẹ̀ báyìí ní àwọn alágbàtà epo ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tilé epo wọn pa o. Ó ní bẹ́ẹ̀ náà ni wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní yí lítà wọn sókè, eléyìí tó ti ń fa súnkẹrẹ fàkẹrẹ láwọn ibùdó ìta epo ní orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá ọjọ́ ìṣẹ́gun ni wọ́n ti rọ́wọ́ tó àwọn ènìyàn tó tó 78 báyìí tó jẹ́ afurasí eléyìí tó jẹ́ àwọn òṣìṣẹ́ èyí tó ń rí sí ọ̀rọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí tí wọ́n kéde wípé àwọn tó jẹ́ olùṣàkóso àti ìgbìmọ̀ tó ń ṣe ìṣàkóso èyún Park Management System PMS ní ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tí Alhaji Mukaila Lamidi tí gbogbo èèyàn mọ̀ sí auxiliary wípé kí gbogbo wọn kí wọ́n fi àyè ọ̀hún sílẹ̀ ní wàrà ṣíṣà kí wọ́n lọ rọ́gúnlé o. Wọ́n ní lẹ́yìn ìkéde yìí èyí tí gómìnà Ṣèyí Mákindé kéde o lẹ́yìn tí wọ́n búra fún gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún sáà ẹlẹ́ẹ̀kejì, èyí tó kéde látọwọ́ ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ náà sọ wípé ní báyìí ni wọ́n ti ń lùgbọ́ wípé auxiliary pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n lé kúrò ní gáràjì ọ̀hún ó ṣe ṣe ò kí wọ́n fẹ́ dá wàhálà àwọn làásìgbò sílẹ̀ nílùú Ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tó fà á kí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun kí rán wọ́n lọ́wọ́ tó àwọn bíi 82 tó jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ awakọ̀ ọ̀hún èyí tí wọ́n lé kúrò nínú gáràjì. Wọ́n ní àwọn ọta ìbọn èyí tí wọ́n bá lọ́wọ́ wọn ó jẹ́ 724 ní ìgbà tí wọ́n bá wọn àdá láàmú èyí tí wọ́n ti pọ́n ojú rẹ̀ tó mú bí abẹ́ o bíi 25 tí wọ́n sì bá àwọn ọ̀bẹ èyí tó léwu tí wọ́n lè fi gúnyàn èyí tó tó 7. Bákan náà ẹ̀rọ alágbèéká wọ́n bá bíi 33 lọ́wọ́ wọn o.
wọ́n sì bá èyí kọ̀ǹpútà alágbélétan tá a mọ̀ sí laptop ẹyọ kan wọ́n gbà lọ́wọ́ wọn. Bákan náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oògùn abẹnugọ̀ngọ̀ tí ò lóǹkà àti ọkọ̀ eléyìí tí wọ́n tún rí lọ́wọ́ wọn pẹ̀lú mílíọ̀nù 3 náírà ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde ohun tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún. Ẹni tó ṣe àfihàn àwọn afurasí èyí tí wọ́n rọ́wọ́ tó náà ẹni tó jẹ́ alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Adébọ̀wálé Williams èyí tó ṣe àfihàn wọn lólú iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn lánàá. Ó ní ààyè tí àwọn èèyàn mú tí wọ́n sá pamọ́ sí ní ilé ìtura Diamond Hotel èyí tó wà ní Alákíá Ìṣẹ̀bọ nílùú Ìbàdàn níjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá. Níbẹ̀ ni wọ́n ti rọ́wọ́ tó àwọn ènìyàn ọ̀hún. Ẹbí àti ojúlùmọ̀ arákùnrin kan ẹni ọdún 24 Idris Bákàrè èyí tí àṣìta ìbọn àwọn ọlọ́pàá tó bà ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ tá a wà yìí lálẹ́ ni wọ́n ti ń béèrè fún ìdájọ́ òdodo èyí tó tọ́ láti ọwọ́ ìjọba àti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà tó fi mọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó báyìí gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde. Idris Bákàrè ni wọ́n ní ó ń darí lọ sílé rẹ̀ lálẹ́ ọjọ́ Àìkú Sunday ọ̀sẹ̀ yìí nígbà tí wọ́n ní àwọn ọ̀dọ́ kan wọ́n ń jà ní agbègbè Ọ̀rẹ́gùn nílùú Èkó. Wọ́n ní lásìkò yìí ni àwọn ọlọ́pàá fẹ́ yin ìbọn láti fi ṣe ẹ̀rù bà àwọn tó ń jà ọ̀hún kí wọ́n lè túká kí ohun gbogbo kó lè padà bọ̀ sí ipò, ṣùgbọ́n àṣìta ìbọn ọ̀hún èyí tó bá Idris Bákàrè ní ìtàn rẹ̀. Wọ́n ní ní gẹ́gẹ́ tí ìṣẹ̀lẹ̀ ní Idris Bákàrè gẹ́gẹ́ bí akọni wọ́n ní ló gbé ọta ìbọn ọ̀hún tó ń ti ẹ̀jẹ̀ ṣúrúrú lọ bá àwọn ọlọ́pàá wípé kí wọ́n wo ìbọn tí wọ́n yè. Lásìkò yìí òun gangan ló bà tí ò sì mọ́wọ́ tí ò mẹsẹ̀ nítorí pé ó ń darí lọ sí ilé rẹ̀ ni. Ilé ọ̀hún tán ló wà ní ojúlé 4 Balẹ̀ Street Ọ̀rẹ́gùn Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ní Idris Bákàrè ń darí lọ kó tó di kó ṣe kòǹgẹ́ àṣìta ọta ìbọn ọ̀hún. Ní báyìí àwọn ẹbí rẹ̀ ọ̀kan eléyìí tó bá aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Fẹ́mi sọ di mímọ̀. Ó ní àwọn fẹ́ ìdájọ́ òdodo látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, ìjọba ìpínlẹ̀ Èkó àti iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà láti ṣe ìdájọ́ léyìí tó tọ́ àti tó yẹ fún ẹni tó yin ìbọn ọ̀hún. Bákan náà kí wọ́n lè mọ irú ìfẹ́ bí wọ́n ṣe máa yìnbọn ní ọjọ́ mìíràn. Ẹni tó jẹ́ igbákejì alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ó ti ṣe àbẹ̀wò sí ẹbí olóògbé ọ̀hún wípé ohun gbogbo yóò wá sí ìmúṣẹ lórí ohun tí wọ́n béèrè fún. Bákan náà ló kí ẹbí àwọn olóògbé ọ̀hún látàrí wípé Idris Bákàrè ó padà jẹ́ Ọlọ́run ọba nípè lásìkò tí àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n ń gbé lọ sílé ìwòsàn ìjọba ìpínlẹ̀ Èkó tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lójú òpópónà márosẹ̀ ìlú Èkó sí Ìbàdàn. Wọ́n ní lásìkò tí wọ́n ń gbé Idris lọ sílé ìwòsàn yìí òun ló gbèkùrù jẹ lọ́wọ́ ẹbọra, ṣùgbọ́n igbákejì ọlọ́pàá tó jẹ́ alámòjútó ọlọ́pàá fún ìpínlẹ̀ Èkó ti ní kí àwọn ẹbí Idris Bákàrè ó fọkàn balẹ̀ àwọn yóò ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Ilé-ẹjọ́ èyí tó kalẹ̀ sílùú Òṣogbo tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá ọjọ́ Ìṣẹ́gun ohun mà ni wọ́n ti gbé ẹjọ́ Timothy Adégòkè ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó kalẹ̀ sílé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tó kú sílé ìtura Hilton Hotel èyí tó wà ní Ilé Ifẹ̀ nínú ọdún tó kọjá yìí ni wọ́n ti tún ẹjọ́ ọ̀hún gbé dìde dúró báyìí láti dá ẹjọ́ náà bó ti tọ́ àti bó ti yẹ. Adájọ́ ọ̀hún tó jẹ́ adájọ́ àgbà ní ìpínlẹ̀ Ọ̀ṣun adájọ́ Oyèbọ́lá Òjó lánàá ló mú ẹni tó nílé ìtura náà Ramon Adédoyin àti àwọn òṣìṣẹ́ rẹ̀ méjì lónìí kí wọ́n lọ yẹgi fún wọn kí wọ́n so wọ́n rọ̀ títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn látàrí wípé lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò ìjọba àti ẹni tó jẹ́ agbẹjọ́rò fún Ramon Adédoyin wọ́n rí wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn ikú èyí tí wọ́n fi kàn wọ́n lórí akẹ́kọ̀ọ́ ọ̀hún Timothy Adégòkè èyí tó kú sílé ìtura Ramoni Adédoyin ní Ilé Ifẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ tẹ́lẹ̀ àwọn òṣìṣẹ́ rẹ̀ 6 tó fi mọ́ Adédoyin àwọn ni wọ́n ti ń gbẹ́jọ́ wọn láti ọdún tó kọjá, ṣùgbọ́n lánàá òde yìí ohun gbogbo ó padà fojú hàn wọ́n rí wípé 2 nínú àwọn òṣìṣẹ́ Adédoyin òun ló jẹ̀bi tó fi mọ́ Ramon Adédoyin ẹni tó nílé ìtura náà
ní báyìí adájọ́ Òjó ó ní ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì ó ní ẹni bá ti pààyàn ìpàjà náà ni wọ́n pa onítọ̀hún àti pé ìka tó ṣẹ̀ òun ni ọba ń gé o òun ni wọ́n ṣe ní Ramon Adédoyin tó jẹ́ ẹni tó ní ilé ìtura Hilton Hotel tó wà nílé Ifẹ̀ èyí tí Timothy Adégòkè tó kú sílé ìtura rẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ rẹ̀ méjì wípé kí wọ́n lọ yẹgi fún wọn títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn. Gbajúgbajà òṣèré orí ìtàgé sinimá àgbéléwò obìnrin tí í ṣe ọmọ Yorùbá eyín Bùkọ́lá Awóyẹmí tí gbogbo èèyàn mọ̀ sí Arúgbá o òun ló ti kéde ò wípé ní báyìí o òun ò sí lábẹ́ Dàmọ́lá Ọlátúnjí tí í ṣe ọkọ òun bàbá ìbejì mọ́ báyìí ó ní oníkálukú wọn ti pín gàrí òun ṣúgà àti ẹ̀pà wọn lọ́tọ̀ọ̀tọ̀ ikú wọn máa lọ láyọ̀ àti àlàáfíà ó ní ẹkúkú ti mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ò tí ì ṣe ìgbéyàwó kankan eléyìí tí wọ́n lè fi sọ wípé lọ́kọláya ni wọ́n ṣùgbọ́n ọ̀rọ̀ ìfẹ́ òun ló pa wọ́n pọ̀ àti ọ̀rọ̀ ọmọ bíbí ó ní òun ti kọ Dàmọ́lá Ọlátúnjí sílẹ̀ látàrí àìṣedédé àìṣe ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọkọ àti bàbá nínú ilé àti àwọn ìwà kan eléyìí tí ò ṣe sọ síta o ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tirẹ̀ Dàmọ́lá Ọlátúnjí ó ní gbogbo ohun tí Bùkọ́lá ti ṣe ìyàwó òun tó sọ yìí ó ní irọ́ gbu níbẹ̀ kò sí òtítọ́ kan bí tí ń kó kéré mọ́tò ní báyìí Bùkọ́lá Awóyẹmí tí a mọ̀ sí Arúgbá o òun tẹ̀síwájú ó ní ọ̀rọ̀ òun ti fi tó ẹni tó jẹ́ lọ́ọ̀yà òun ti fi tó létí láti pèsè ìwé kan eléyìí tí Dàmọ́lá Ọlátúnjí o tí yóò fọwọ́ sí o lórí ìtọ́jú àwọn ọmọ méjì eléyìí tó pa wọ́n pọ̀ kí ohun gbogbo kó sì máa lọ kí oníkálukú kó pínyà kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà ọ̀rọ̀ yìí eléyìí tó fi léde o lórí ayélujára Instagram rẹ̀ lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun ló ti sọ wípé kò sí ìgbéyàwó alárinrin kankan láàrin òun pẹ̀lú Dàmọ́lá Ọlátúnjí ní báyìí òun ní ayọ̀ àti ìdùnnú láti kéde rẹ̀ fún gbogbo ọmọ èèyàn àti gbogbo àwọn olólùfẹ́ òun o wípé òun ò sí lábẹ́ Dàmọ́lá Ọlátúnjí mọ́ òun ò sì ṣe ìyàwó rẹ̀ mọ́ o oníkálukú ti pín gàrí ẹ̀pà òun kúlíkúlí kódà wọ́n fi pure water tí wọ́n yìí mú sí lọ́tọ̀ọ̀tọ̀ kí àlàáfíà kó lè jọba láyé oníkálukú wọn. Ṣeun Kútì tí í ṣe ọmọ gbajúgbajà olóògbé tó ń kọrin afrobeat Fẹlá Aníkúlápó Kútì òun mà ló ti sọ̀rọ̀ jáde báyìí o wípé ẹni ro kúrò òun o kó nítọ̀hún kó máa gbáradì láti lọ nìṣó kó lọ tẹ́lẹ̀ lòun ní ọ̀run ó ní ẹkúkú ti mọ̀ wípé ọmọ jẹ́jẹ́ lòun ṣùgbọ́n àwọn èèyàn ni wọ́n fojú líle wo òun o ó ní látàrí ọ̀rọ̀ kan èyí tó wáyé níbi tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí àti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tí wọ́n ti fi ẹ̀sùn kan Ṣeun Kútì wípé ó gbá ọlọ́pàá lójú èyí tó fà á kí wọ́n fi mú lọ sí ọgbà ọlọ́pàá tó sì gbabẹ̀ dèrè ilé ẹjọ́ báyìí ó ní Túndé Ednut tí gbogbo èèyàn tó mọ̀ dáadáa tó sì jẹ́ ọ̀kan nínú àwọn tó jẹ́ pé wọ́n máa ń fi ìròyìn sórí ayélujára tá a mọ̀ sí blogger ó ní Túndé Ednut kò fi ìgbà kan ro ire kùn látàrí wípé Túndé Ednut ó jẹ òun lówó ó ní ìgbà tí ọ̀rọ̀ òun ṣẹlẹ̀ ló ti ń rò wípé lágbára Ọlọ́run òun ò ní jáde kúrò nínú àhámọ́ náà òun yóò gbàbẹ̀ dòrè ẹ̀wọ̀n láti bẹ̀ lọ wọ́n dájọ́ ikú fóun ó ní lórí owó ọ̀hún tí Túndé Ednut tí ó jẹ òun yìí ló ti fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èròǹgbà ibi ló ti fi hàn sí òun ṣùgbọ́n Ọlọ́run tí kìí ṣe ọba ìkà òun ló kó òun yọ kúrò nínú wàhálà òun làásìgbò náà Ṣeun Kútì tó fi ọ̀rọ̀ náà sórí ayélujára tó ní Túndé Ednut kò ro ire ròun o ibi ní rò sí òun àti wípé kò gbàdúrà kóun jáde kúrò nínú àhámọ́ àwọn ọlọ́pàá látàrí owó tó jẹ òun tó sì kọ̀ jálẹ̀ láti san owó náà. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ sọ̀rọ̀ míì lórí ìkànnì tẹ́ ẹ ti ń wò wáyé ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ẹbí aláyọ̀ ẹ subscribe ẹ like kí ẹ sì share àwọn ìròyìn wa ẹ lè fi kọ́mẹ́ǹtì yìí náà sábẹ́ àwọn ìròyìn yìí lórí Facebook náà ìròyìn Feli-feli TV lórí Facebook títí dọjọ́ ìmíì Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yín
ire àtayọ̀ la ó fi pàdé. Ẹ ṣé o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.